challenge lèmi náà bá ní bá wọn ṣe o nígbà wọn ti ní wọn fún yẹn lówó mo bá go crazy o ṣàdédé mo bá rí i pé náà kú lílajú tí wọn lajú hospital mo ti bára mi. èyí ó wà ní tiẹ̀ má bàa kírètì ń wò dọ́ ọmọ ni tó bá dọ́ ọmọ ni yóò mọ̀ pé princess yan àbí sì láwọn kírètì kan tó wọ́n báwọn kírètì tẹ́mi tó sínú ilé wọ́n dọ́ ọmọ dáadáa bóyá kó wá gùn. ọmọ wo wá rèé nítorí Ọlọ́run. ìpínlẹ̀ ìrànú ṣe kírètì àlẹ́yìn. sẹ́ẹ̀rì pẹ́lẹ́ sìn nìyí nígbà tẹ́ ẹ ti wọ síkẹ́ẹ̀tì tí ò ti délẹ̀ tí ò ti dókè ló yẹ kí n ti fura sí yín tẹ́ wá kún gbogbo ẹ̀ bí ìwé eré aago kan ọ̀sán tẹ́ wá ṣe làrùmùrùmù bí orógùn ọkà àbúkọ àgbàyà ọ̀sẹ̀. Ìṣákì. ebi ọmọ dùn yán ọmọ sì yọ̀rọ̀ sí ńlá àwọn ẹ̀gbọ́n náà ṣé mo jọ wèrè aago kan ọ̀sán lóòótọ́ ni.